àwọn ọmọ ìwọ̀n tá à ń fẹ́ gan ni wọ́n mú wá wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣa gbogbo ohun tó lẹ́tọ̀ọ́ tá a lò fún nǹkan ètùtù fún yín wọ́n bẹ̀rẹ̀ sí í ṣa lára nǹkan ètùtù yìí yàtọ̀ wá sí yẹn mo rò pé nǹkan kan tá a tún gbọ́dọ̀ lò fún yín rèé mo bá tún mélé yín. kí lè fẹ́ fi yẹn ṣe ilé mi lẹ wà. ṣe rí kinní kan tó jẹ́ òróró lára èèyàn là láti lò fún orú nǹkan bẹ́ẹ̀ àfi àfòrán ni. àfòrán. bẹ́ẹ̀ ni. a dà fún yín bàbá mo ní ìdè mo ní ìdè gan-an. ẹ wò ẹ mọ̀ pé bí eégún bá ṣubi bó bá ṣùpá a máa fi ọ̀nà ọ̀gbàlẹ̀ jí ni bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá yín ẹ wò wọ́n bẹ̀rẹ̀ sí í mórí ṣẹ́kù ni. àṣẹ. nítorí pé ẹ̀yin ti di òkúta àwọn ọ̀tá ìdẹ̀yìn adìyẹ wọ́n bá lẹ́rí mọ́ báyìí gbóò. fọ́dà náà wọ́n yàn ń ṣe kan túká náà ló dá bàbá kan túká náà bàbá ṣe rí iṣẹ́ tẹ́ ṣe fún mi yẹn àti tẹ́lẹ̀ tó fẹ́ ṣe yìí tó bá dáhùn tí mo rápẹ̀rẹ̀ tí mò ń fẹ́ tó tẹ̀ mí lọ́wọ́ tí mo rí senate president yẹn jẹ́ bàbá ẹ ṣe ọlá ni ẹ ṣe owó ni. olóyè èmi ò lè parọ́ tán ẹ jẹ tí n bá sọ pé iná ń jó lórí omi ẹ pé kémi kíní kí n kérú ẹ wá. jẹ́rìí bàbá. iṣẹ́ tèmi fẹ́ sà fún yín ó yàtọ̀ pátápátá ẹ wò wọ́n ń pe ifá kan ifá wọn ń pè ní ajítara arìntara ọ̀tàràtàrà lòdù sọ. ẹ jẹ́ kó máa lọ tààrà bẹ́ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ máa lọ tààrà. á dẹ̀ lọ tààrà. àwọn ọmọdé ṣe lọ sí báńkì ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ máa. olóyè. ẹ kàn mánéjì eléyìí kẹ́ fi wọ mọ́tò ṣẹgbọ́. fẹ́mi. bẹ́ẹ̀ni. èmi ìrókò. bẹ́ẹ̀ni. olóyè. ẹ kàn mánéjì ẹ ni. ẹ wo olóyè ẹ ti dépò tẹ́ ń fẹ́ o. mo jẹ́rìí. ẹ ti dépò tẹ́ ń fẹ́ èmi mo sọ bẹ́ẹ̀. bàbá. fún èmi. kékeré lélẹ́yìí. ó gbélé o. ẹ ti bẹ̀ mí iṣẹ́ ẹ fi ọkàn yín balẹ̀. mo ti gbọ́. ẹ fi ọkàn yín balẹ̀. mo ti gbọ́. tí kú bá ń sọ̀rọ̀ àwọn ọmọ ìgbín ni èmi kìíní mo sọ bẹ́ẹ̀. ẹ ṣe mo jẹ́rìí ẹ jẹ́ kí n pe dírẹ́bà kó àdéhùn yín lọ. ó gbélé o ta ni bẹ mu tí ó sẹ èmi ń jẹ́wọ́. bàbá máa jáde nísìnyí ó máa gbé wọn padà o ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ bàbá. olóyè ẹ ṣé ẹ wo bí. mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ fọkàn yín balẹ̀ o ẹ fọkàn yín balẹ̀. àti wòyí wá ohun tí ó sọnù kiri igbó àná rere ó rere fọmọ tí ó gbọ́ràn ó èkùrọ́ láwàrà ọmọ ẹran wá wọgbá ó di gbàǹjo bá ọba tẹ̀lé yìí jẹ́jẹ́ jẹ́jẹ́ ó jẹ́jẹ́ ọjọ́ ẹ̀san bá ké ó àrò bùkọ́jọ́ wúwa kò títí ó torí ẹ̀yọ̀ wo ṣẹ́kúṣẹ́kú adìyẹ fojoojúmọ́ wo àṣà bí kò lè rọmọ tí ẹ náà gbé ayé ẹni láyé ẹni ènìyàn ẹ má kọ̀ ọjà ẹ o. ìgárá ọlọ́ṣà ẹ lọ jáwọ́ ajálójú onílé ẹ ó gbèrè ẹ̀san o. tọ́ra dọ́gbọ́n ní tólè Senator ló sọ̀rọ̀. ọjọ́ kan tó lóhùn. ṣé iṣẹ́ tí mo gbé fún iṣẹ́ kọ́ ni mo rí inú pépà yìí ni. báwo lẹ ṣe máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ dispose body yẹn properly now kò yẹ kẹ́ lè gbé sí environment school yín rárá. ok mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ mo ti gbọ́ wo ìwọ ni mo fàṣẹ lé lọ́wọ́ o ti gbọ́ ẹ lọ ṣe properly mi ì fẹ́ lópo kankan o mi ò fẹ́ kí ni mo sọ ẹ make sure pé ẹ tidy gbogbo loose end yẹn bam bam tẹ
bá dẹ̀ ti tidy up tán ẹ jẹ́ kí n gbọ́. ìwọ ló mọ bó ṣe lè ṣe ẹ lọ ṣàṣe ni mo ti sọ yẹn. ìgárá ọlọ́ṣà ẹ lọ jáwọ́ ajá lójú onílé ó gbèrè ẹ̀san tọ́ra ọjọ́ gbogbo ní ìtòlẹ̀ ọjọ́ kan tó lóhùn ẹ̀sìn mẹ́dọ̀ ẹ lọ jáwọ́ kúkọ́jọ́ òwúwa kò títí ó torí ẹ̀yọ̀ wo ṣẹ́kúṣẹ́kú adìyẹ fojoojúmọ́ wo àṣà bí kò lè rọmọ tí ẹ náà pé ayé ẹni láyé ẹni ènìyàn ẹ má kọ ọjà ẹ o ẹ má má rárá ṣe é hàn ẹ má má tí kò yí wọ́n tí ó sọnù igbó àánú rere o rere fọmọ tí ó gbọ́ràn èkùrọ́ láwàrà ọmọ ẹran wá wọ́n bá ó di gbàǹjo bẹ́ẹ̀ ò bá tẹ̀lé yìí jẹ́jẹ́ jẹ́jẹ́ o jẹ́jẹ́ ọjọ́ ẹ̀san bá ké o àrò kúkọ́jọ́ òwúwa kò títí ó torí ẹ̀yọ̀ wo ṣẹ́kúṣẹ́kú adìyẹ fojoojúmọ́ wo àṣà bí kò lè rọmọ tí ẹ náà pé ẹ jọ̀ọ́ mo béèrè Abímbọ́lá jẹ. olùṣọ́ kọjá ní Bímbọ́ wọ́n béèrè ẹ̀. ẹ ṣe gan. ẹ káàsán. ẹ káàsán. ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin ni Abímbọ́lá jẹ. ṣé kò sí. kò sí wàhálà ẹni mẹ́sẹ̀jì látọ̀dọ̀ wa ni. nǹkan náà ni bọ̀tí kájú bàbá mi sàn sí. ẹ ṣe ọ̀dà. kúkọ́jọ́ òwúwa kò títí ó torí ẹ̀yọ̀ wo ṣẹ́kúṣẹ́kú adìyẹ fojoojúmọ́ wo àṣà bí kò lè rọmọ tí ẹ náà pé ṣe ọ̀rẹ́ mi ó sọ fún mi pé òní ní birthday. mi ò mọ̀ pé wọn náà rí bẹ́ẹ̀ korean man kan ló deliver fún mi tàn sìn bí mo ṣe ń bọ̀. kí wàá lòun wò lójú fún jẹ́ ká tún wò náà. This is nice. wo ó dà pé eléyìí ló fi máa mọ secret Prince Charming. Let's take a look. A fragrant thank you for last night. Dinner was delicious. An outing with you was a superb experience. Do you mind if I ask for an encore? Signed, Tunji. Ta ló ń jẹ́ Túnjí? Irú dumb question wo ló ń béèrè lọ́wọ́ mi yẹn? Báwo ni mo ṣe máa mọ̀ ẹni tó ń jẹ́ Túnjí tí wò dẹ̀ ní mọ̀? Ṣé bí mi àti Alájọ wà nínú hostel ìtura last night? Ibi tí dinner àti superb experience ti wáyé lé mi ò mọ̀ o. Ta ló lè máa play irú joke báyìí fún mi? Okay, yeah, I get it. Àwọn kìíní ìdáná meant for you. Sorry. Kí ló mean? Èmi lẹni tó gbé wá béèrè fún. Orúkọ mi ló dẹ̀ wà lára káàdì yìí. There's a jam bite there, John Joe Kokono. Our home is just like 12 rooms away from hers. You bear the same name. But Má sọ̀rọ̀ jù. Orúkọ kan náà lè jọ jẹ́. In fact, you bear the same surname. really? Yes. Abímbọ́lá Jai ló ń jẹ́. Wow. This is nice. How wonderful. Báwo ló ṣe máa feel tó bá meet namesake? Mo mọ̀ pé inú náà máa dùn. Ẹ jẹ́ má lọ wọ́ rẹ̀ ń bẹ̀. Mo gbọ́ pé gẹ̀yìn wà very very saucy. Kó má lọ tẹ́. Wọ́n ní kó wà friendly at all. Mo dẹ̀ gbọ́ wípé ọmọ senator ni. You know what that means? Irọ́ ni wọ́n ń pàjọ. Àwọn Bímbọ́ máa wà friendly by nature. Mo hope pé kó rí bẹ́ẹ̀, but I think Bímbọ́ tìyẹn ó yàtọ̀. Jẹ́ kí n wá lọ meet ẹ. Mo hope ó wà around.
ó dẹ̀ páàkì àwọn kìnìún yẹn kan